ìkàlẹ̀ nílé ní oko lẹ́yìn odi níbikíbi tí ọwọ́jà atẹ́gùn ètè bá fẹ́ dé. Èmi ọmọ yín náà ni Dr. Hafiz Abolade, ọmọ bàbá Aramide. Ṣé a ti wá nǹkan fìdílé? Ṣé a ti fìdílé nǹkan? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ìkànnì yìí mo máa ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè lo ewé àti egbò fún ìlú olùfẹ́ mi. Ẹ láwọn nǹkan ìyàwó nǹkan tí a lè ṣe fúnra wa ni. Ẹ má gbàgbé láti bá mi subscribe, bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Ẹ̀yin tẹ́ ti subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin tẹ́ fún mi ní ẹ̀bùn ní ọlọ́kan òjọ̀kan, ẹ̀yin tẹ́ fún mi ní data, ẹ̀yin tẹ́ fún mi ní airtime, kódà ẹlòmíì wọ́n tún kẹ́rìtì àkáǹtì mi. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀, bínú mi ṣe ń dùn, inú gbogbo wa ó dùn kálẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ ń ṣe oore fún mi nígbà tí mi ò lérò oore, tí ẹ wá ń ṣe oore yẹn fún mi, gbogbo yín pátápátá ẹ̀ ní kàn dààmú. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ ìpín mi àti yín. Gbogbo ayé ò nílò fún wa jó. Gbogbo ẹ̀yin tọ́lọ̀ mọ̀ tí ẹ̀ ń ṣe mí lóore, ìlọ́po oore Ọlọ́run á ṣe fún yín. Ọlọ́run á ṣe fún yín. Ẹ káàbọ̀ sórí ìkànnì Àṣírí Ewé àti Egbò bàbá wa. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Orúkọ mi ni Dr. Hafiz Abolade, tí ó gba yín mọ̀ sí ọmọ bàbá Aramide. Ẹni lè fún mú wá fún wa lónìí, ẹmu tó wà lọ́wọ́ mi tí ó gbọ́ láti rí, òní wọ́n ń pè ní ewé akíntọ́lá. Ewé akíntọ́lá, ewé tẹ́ ń wò yìí, iṣẹ́ rẹ̀ pọ̀ o. Tí ibà bá ń ṣe èèyàn, ibà, tí ẹ bá ní malaria, ẹ̀yẹn kan já ewé yìí, ẹja, ẹ sì lágbo. Ẹ wá jẹ́ kí ó jiná dáadáa, tó ti jiná dáadáa. Bí bàbá mi ṣe máa ń ṣe, òun náà ni mo fẹ́ ṣàlàyé fún yín. Tó bá jẹ́ pé tí òjòjò bá ń ṣògùn, kára ògùn ò le, bàbá wa jẹ ewé akíntọ́lá yìí, wọn á jà. Wọ́n ń pe ewé kan ní ewé dógónyárò, ẹ ti mọ̀, a máa korò báyìí, máa fi hàn lójú mú màwòrán yín. Bàbá mi ó jẹ ewé yìí, ewé akíntọ́lá yìí, wọ́n wá jẹ ewé dógónyárò. Kódà bó náà tún pè ní ewé kàsíà, máa fi hàn lójú mú màwòrán yín. Wọ́n máa sè é, tá bá ti wá ṣe ewé yìí ní gbígbóná, bàbá wa ní ká da omi àgbo yìí sínú ike kan tí ó gbóná. Bàbá wa wọ́n wá ra gàbó kìíní mọ́lẹ̀, wọ́n wá ní ká ró aṣọ, ká fa aṣọ bò àwọn lórí. Wọ́n á máa gba omi, wọ́n máa gbà sára. Tá bá gba omi sára láàrin ìṣẹ́jú mélòó kan, ara ti yá. Nǹkan bẹ́ẹ̀ lọ́dọ̀ bàbá o. Ewé akíntọ́lá àti ewé dógónyárò, ìwúlò rẹ̀ pọ̀. Ẹlẹ́ẹ̀kejì, mo ti sọ̀rọ̀ nípa ewé yìí níjọ́ náà lọ́wọ́, gbogbo ewé yìí mo mú. Èyí tẹ́ bá fọkàn bá mi lọ, ó ṣeéṣe kó jẹ́ kórí péjì mi Facebook mo ti ṣe. Ìwọ ọkùnrin tá lágbára àti wọ́n súnmọ́ ìyàwó wa gbogbo ìgbà, lọ́wọ́ ewé akíntọ́lá, jẹ́ ewé akíntọ́lá ìhàn sánú, ẹ bá mi gbó, ẹ fomi níwọ̀n bá fi gbó. Ẹ jẹ́ ká máa mu ewé yìí, àgbo yìí ní gbogbo ìgbà, lóòrèkóòrè. Ẹ̀yin ń dùn mí ni, inú ń kùn ni, ẹ gbìyànjú ewé akíntọ́lá yìí, ó nìkan, ewé akíntọ́lá ó nìkan. Ẹ sànù dáadáa, ẹ gbó kí ẹ máa mú ní gbogbo ìgbà.
gbogbo tí mo mú wá fún ẹ̀yin olólùfẹ́ mi èmi náà mú o ẹ̀rí pé ẹ̀yin tó máa fọkàn bá mi lọ láti ilẹ̀ mo já ewé yìí mo gbó mo mú lójú gbogbo ayé lọ́pọ̀lọpọ̀ ló lérò pé bóyá àrùn orí sọ ni gbogbo nǹkan tí à ń sọ yìí àrùn orí sọ kọ́ o mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti confam àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí mo ti fi síta tẹ́ sọ fún mi pé ó confam mo fi iṣẹ́ kan síta tó jẹ́ iṣẹ́ òrùka tí a fi ń ti mọ́tò iṣẹ́ tó confam ni ẹ̀yin tẹ́ ti dán o ẹ̀ ló confam ó confam lórí ètò tèmi lórí channel mi gbogbo tí bá mú wá fún yín èmi sì ṣe pé bóyá ká máa sọ̀rọ̀ ògùn lọ kó wá débì kan ká wá ní ẹ̀pẹ̀ mi lẹ́yìn ètò irọ́ o mi ìbá lọ́wọ́ bàbá tó bí mi bí bàbá mi ṣe máa ń ṣe mo lèmi náà ṣe ń ṣe yìí ìwọ olóògùn tó wá ń di ògùn súnsúnsúnsún àbí wàá tó ń tọ́jú kúndí pamọ́ sílé ẹ fáwọn tó ní ìdí ẹ fún wọn wọ́n á ṣe àdúrà fún yín gbogbo àdúrà tẹ́ bá ń ṣe fún mi lólùfẹ́ mi ọlọ́run á jẹ́ kó mọ́ mi o ọlọ́run ní jẹ́ kémi náà jọ ara mi lójú gbogbo àdúrà tẹ́ bá ń ṣe fún mi pátápátá ẹ dákun mọ́ gbàgbé láti bá mi ṣàdúrà fún bàbá mi Gbàdàmọ́sí Arámidé ẹni rẹ̀ wájú ká kọjú sí ọlọ́run jẹ́ kó dáa ẹ̀yìn tàbí sílẹ̀ náà lélẹ̀ ẹ̀yìn ló bàjẹ́ ẹ̀yìn gbogbo wa ò ní bàjẹ́ arìnbálẹ̀ lórí èdè lónìí gbálẹ̀kà ní màásùmí tó yàtọ̀ sí ilé ìwà orúkọ mi yí padà ìmọ̀ yín àbúrò yín olólùfẹ́ yín orúkọ mi ni Dr. Aviz Abolade ọmọ Arámidé ẹnì fẹ́ pè ní ẹ̀pẹ̀ mi sórí àwọn nọ́mbà mi 08039336675 08039336675 tàbí 08053133142 08053133142 ire o ó dìgbà kan náà.